láǹfààní láti máa gbọ́ mi. Àkàndọ̀rọ̀ Awíkonko náà ló kọ́ mi o. Àyọkà náà la tún bọ́ sí láìpọ̀ ṣẹ̀ṣẹ̀. Ìwé tá ń kà lọ́wọ́ òun náà ni Àrò Mẹ́ta Àtọ̀runwá látọwọ́ bàbá wa ọ̀jọ̀gbọ́n òǹkọ̀wé Láwùyí Ògúnníran. Orí kejì mo sì lérí pàtì tẹ̀síwájú. Ọ̀rọ̀ ọjọ́ kìíní ṣẹ. Ọmọ tí yóò jẹ́ àṣàmú láti kékeré ní ti jẹnu rẹ̀ sámúsámú. Ọmọ dáadáa ní Àdìó, oníyànjú èèyàn ni, kì í káàárẹ̀, kì í rẹ̀, kì í kó òjòjò kì í ṣe ègún sẹ́ni. Kò ní ọ̀nà mìíràn ju oko ríro lọ. Iṣẹ́ bàbá rẹ̀ ni ńbẹ̀ ló sì gbọ́njú sí. Nítòótọ́ kò ní àǹfààní kí wọ́n rán an lọ sílé ìwé, ṣùgbọ́n ó lọ sílé ìwé ẹ̀kọ́ àgbà. Láti kékeré ni bàbá rẹ̀ ti fẹ́ràn rẹ̀ nítorí pé kì í ṣe ọ̀lẹ ènìyàn. Ó sì ń sin bàbá rẹ̀ lótìítọ́ àti lódodo. Ìyàwó mẹ́ta ń bàbá rẹ̀ ní. Ìyá tirẹ̀ ló wà láàrin. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta lọ ṣàbíamọ fún bàbá Àdìó, ṣùgbọ́n Àdìó ní àrẹ̀mọkùnrin rẹ̀ nítorí pé ọmọ méjì tí ìyáálé Àdìó bí tí wọ́n ju Àdìó lọ jẹ́ obìnrin. Ọkùnrin mẹ́ta tí ó sì tún bí jẹ́ àbúrò lẹ́yìn Àdìó. Àdìó náà ní ọmọ ìyá kan tí ìyá rẹ̀ bí tẹ̀lé Láyínká ni. Òun pẹ̀lú sì jẹ́ ọkùnrin, ṣùgbọ́n obìnrin kẹta tí ó jẹ́ àfẹ́kẹ́yìn ọmọ mẹ́ta ló bí, ọkùnrin méjì àti obìnrin kan, ṣùgbọ́n Àdìó àti Láyínká ju gbogbo wọn lọ. Nígbà àwọn ọmọkùnrin wọ̀nyí ni wọ́n ń sin bàbá wọn, ṣùgbọ́n kò sí èyí tó lágbára ṣẹ́ bí Àdìó nínú wọn. Tálẹ́ tàárọ̀ ni Àdìó fi ń sin bàbá rẹ̀ kí ó bàa lè gba èrè lẹ́nu bàbá náà, nítorí ó gbàgbọ́ gidigidi pé bí ọmọ bá ti fi òtítọ́ inú sin bàbá rẹ̀ tó, tí bàbá náà sì fi tọkàntọkàn súre fún ìlọ́pọ̀ ẹ̀san irú ẹ̀ ni ọmọ yóò san fún irú ẹni bẹ́ẹ̀. Ńgbà tó ń pẹ̀lú bá di ẹni tí ọmọ rẹ̀ tó ojú bọ́, bàbá Àdìó ṣàìmọrírì iṣẹ́ tó ń ṣe fún òun, àti pé pẹ̀lú òtítọ́ inú ni ó fi ń sin. Ojoojúmọ́ ló máa ń súre fún. Àdìó kì í kọ ọ̀rọ̀ sí bàbá rẹ̀ lẹ́nu, kì í tá lẹ́nu, kì í rí àṣẹ rẹ̀ kọjá. Nítorí náà ńgbà tí bàbá rẹ̀ bá ń súre fún, a máa fi kún un pé abẹ́rẹ́ kì í kọ òun aṣọ, kọ̀ǹkọ̀ kì í kọ òun odò. Ọmọ tó bá bí òní kọ rẹ̀, òní bí ọ̀tá rẹ̀ lọ́mọ o. Ọmọ kò ní kọ kàrẹ́ kéré. Ńgbà tí ó pẹ́ tí Àdìó ti ń fi talẹ́ tàárọ̀ sí bàbá rẹ̀ la oko fún un pé kó máa fi alẹ́ ro kí ó lè máa ní owó ní ìpamọ́ díẹ̀díẹ̀ lẹ́yìn tí ó bá ti kó èrè oko náà. Àdìó fi ọpẹ́ gbà á. Bákan náà ni bàbá wọn la oko fún àwọn ìyókù, bó tiẹ̀ jẹ́ pé wọn ò ṣiṣẹ́ sìn tàbí sìn dé ojú àmì àti ní òtítọ́ gẹ́gẹ́ bíi ti Àdìó, ṣùgbọ́n nítorí kí ìjà orogún ọmọ bá ṣẹlẹ̀ kọ́ ń bà torí èyí dìde, àti nítorí kí ọmọ aráyé ọmọ bá fi ẹ̀sùn kàn pé ó yan ọmọ kan láàyò láàrin àwọn ìyókù, ni ó ṣe la iye ebè oko kan náà fún gbogbo ọmọkùnrin rẹ̀. Àwọn ohun ọ̀gbìn àmọ́wá tí ó wà lójú ọpọ́n ní àsìkò náà bíi kòkó, obì, kọfí, òróǹbó, àtàrí, ewé ẹran àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni bàbá wọn gbà wọ́n níyànjú láti gbìn síbẹ̀, èyí tó fi hàn pé bàbá náà kò gbèrò láti gba oko náà padà lọ́wọ́ kọ̀ọ̀kan wọn. Ńgbà tó ṣe, bàbá wọn rò ó pé ó tó àsìkò láti fẹ́ obìnrin sọ́nà fún Àdìó. Ó fi ọ̀rọ̀ náà tó ìyá Àdìó létí. Àwọn méjèèjì jọ gbà láti ṣe bẹ́ẹ̀. Àdìó kúkú ní àrẹ̀mọ wọn, òun náà ló gbọ́dọ̀ kọ́kọ́ lóbìnrin kí àwọn èrò ẹ̀yìn rẹ̀ ó tó ní. Àwọn òbí rẹ̀ dìjọ rò ó, wọ́n sì pinnu pé Àbẹ̀ó ní kí àwọn fẹ́ fún Àdìó, nítorí pé ìgbà èwe wọn fi hàn pé ọkọ àti aya wọn ni wọ́n ṣe gẹ́gẹ́ bí wọ́n ti wé. Bàbá Àdìó mú ọbàkan rẹ̀ kan lẹ́yìn. Ọkọ rí sí ọ̀dọ̀ ọ̀rẹ́ rẹ̀ bàbá Àbẹ̀ó. Ó ní òun wá bá a dọ́rẹ̀ẹ́ ni kí ó jẹ́ kí ọ̀rọ̀ àwàdà ọjọ́ sí kí ó di òtítọ́. Bàbá Àdìó ní ọ̀rọ̀ Àdìó àti Àbẹ̀ó ni ìwọ ọ̀rẹ́ mi, mo sì fẹ́ kí àdìjọ gbà á gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àwọn onígbàgbọ́ pé ohunkóhun tí Olúwa bá ti so pọ̀ ṣọ̀kan kí ẹnikẹ́ni má ṣe yà wọ́n. Bàbá Àbẹ̀ó ní Àbẹ̀ó ó ti lóhùn ọ̀fẹ́yìn, èmi ni mo yá ni àbí Àbẹ̀ó. Bàbá Àdìó ní ọmọdé ló ń ṣe nígbà náà, kò jẹ́ sọ bẹ́ẹ̀ mọ́ báyìí. Ọbàkan bàbá Àdìó náà dá sí i. Bàbá Àdìó ń kí ọ̀rọ̀ bọ́ lẹ́nu bíi kí ó fẹnu jẹ́ wọn níhò lọ́jọ́ náà, ṣùgbọ́n bàbá Àbẹ̀ó ní ọ̀rẹ́ mi, a kì í dẹgbẹ́ ọjọ́ kan náà káyé ahùn. N ó jíṣẹ́ fún ìyá Àbẹ̀ó náà, n ó máa fèsì ránṣẹ́ sí ọ lẹ́yìn ọ̀rẹ́yìn. Bàbá Àdìó bínú kúrò níbẹ̀, ṣùgbọ́n ó
ó ti gbàgbé pé ẹni ẹ̀gúngún lẹ́sẹ̀ ní í ṣe lákàlákà tó alábẹ́ lọ. Bàbá Àdìó ní wá nǹkan lọ́dọ̀ bàbá Àbẹ̀ó, òun ló gbọ́dọ̀ mọ fẹsẹ̀ rókò ibẹ̀, kò gbọ́dọ̀ gbélé rẹ̀ jókòó kọmọ retí èsì. Bí bẹ́ẹ̀ kọ́ wọ́n lè sọ pé ohun tí ń wá náà kò ká lára. Nítorí náà nípa lílọ síbọ̀ láti gbàdégbà, nípa fífi ọ̀rọ̀ náà sán àwọn ẹni bí ẹni àti èèyàn bí èèyàn lásọ, bàbá Àbẹ̀ó gbà láti fi ọmọ rẹ̀ fún ọmọ ọ̀rẹ́ rẹ̀ Àdìó ní aya. Òbí méjèèjì sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ìṣẹ̀dálẹ̀ Yorùbá. Ńgbà tó ṣe wọ́n fi ọ̀rọ̀ náà tó Àdìó àti Àbẹ̀ó létí. Bàbá Àbẹ̀ó tilẹ̀ sọ fún un kàn pé mo fi ọ́dọ̀ rẹ ni o. Inú àwọn méjèèjì sì dùn sí i. Wọ́n fi tayọ̀tayọ̀ gbá. Inú bàbá Àdìó dùn lọ́jọ́ náà. Inú bàbá Àdìó náà dùn jọjọ. Ó rán wọn létí ọ̀rọ̀ tó sọ lọ́jọ́ tí Àbẹ̀ó bù ìyá alápèré ní ẹlẹ́nu pẹlẹbẹ nítorí onítàn ń pè é ní aya Àdìó. Ṣùgbọ́n tí òun sọ lọ́jọ́ náà pé ẹnìkan kì í bá yéméyémé dùn mí, Àdìó ni yóò fẹ́. Ó ní mo dúpẹ́, ọ̀rọ̀ ọjọ́ kìíní ṣẹ. Báyìí la parí orí kejì ìwé náà, àrò mẹ́ta àtọ̀runwá, látọwọ́ ọ̀jọ̀gbọ́n kọ̀wé àgbà nínú òǹkọ̀tàn Láwùyè Ògúnníran. Orí kẹta láti tẹ̀ síwájú. Àkọlé tí mẹ́mbẹ̀: bí bàbá rẹ̀ bá mú gbó kí wọ́n náà mú ìgboro. Bí bàbá rẹ̀ bá mú gbó kí wọ́n náà mú ìgboro. Títí ìgbà náà ẹ má gbàgbé láti subscribe sí chánẹ́ẹ̀lì yìí àti pàápàá bí bàbá ìpolówó ọjà pàdé ń bẹ̀. Ẹ̀bẹ̀ tí mo fi síwájú yín òun náà ni pé kẹ́ ẹ má fò kó lórí ẹ̀. Ìyẹn túmọ̀ sí pé kẹ́ ẹ má skip kó lórí ẹ̀ kó lè bàa jẹ́ àǹfààní fún ọmọ yín, ọ̀rẹ́ yín, olólùfẹ́ àti àyànfẹ́ yín lónìí, lọ́la tàbí lọ́jọ́ iwájú. Bẹ́ẹ̀ bá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ kájọ sọ, ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp nìkan +234 904 851 9362 +234 904 851 9362. Èdè àti àṣà Yorùbá ò ní wọmi, orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú, ìlú ẹnì kọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́. Àjùwà ṣe o.